when I leave primary school, I will use 6 years in secondary school and 4 years in university, and I will become a doctor. Ọ̀tẹ̀ ọkùn tó kámẹ́rà ẹ máa pa fún àwọn viewer yín o. Ẹ sọ fún gẹ̀ pé kí o sọ ọdún wa súnmọ́. Wò ó tí tó bá ti wọ university level wá POS kan kó o máa ṣe lẹ́gbẹ̀ẹ́. In case tí ẹ bá ṣàkí ọdún mẹ́wàá. Ìdè smoke igbó. Ìyá sì lè gẹ̀ àti bẹ́ẹ̀ wò níjà sọ pé grandpa mi tí wọ́n sùn délé lẹ́nu. This is a Ọ̀rọ̀ tó sobo. bí dáàdì mi ni wọ́n ti wọ asún. Ṣé o ti gbọ́? Grandpa mi ti wọ asún. Ro ọdún asún máa o. Roma o. Ló bá tán. All I top it cooler, I'm the man of the year. Yeah, I will Holy Father, show me way. Cause Yahoo no be play. Mangas to baf, soap mangas to ẹ̀ṣẹ̀. Kó ṣáàtì pé àwọn kan ló ní mo lọ ń ṣoògùn. Mo mọ̀ k'Olúwa ló ń ṣẹ́gun. Àmọ́ ló ní kí n má bẹ̀rù pé kí n má fòyà pé mo máa ṣẹ́. Action. Kúrò bẹ́ẹ̀ náà, ẹni pagúnugún kì í pọ́dún, ẹni pàkàràmàgbò kì í pọ́sù, ẹni bẹ́ sí ní bẹ́ sódò, ó dẹ̀bi dandan kí odò gbé lọ. Má dàbí lọ́wọ́. Ọ̀kadì. Kúrò bẹ́ẹ̀ náà. Buff. See. One leg like this. Yes. We are on set now. Oh yeah. Yeah, on you. Fún mi ní lines of me. Ẹ máa sọ ní pé ìyá wèrè kan tó pa bàbá wèrè kan ó wá jáde wá ṣe ìpọ̀jù. Yeah. Rolling. Àyè máa bí mo sẹ́ẹ̀tì dáadáa tí ìmú àti ìfàyè. Rolling. Action. Ìyàwó Sunday kúrò bẹ́ẹ̀. kan tó pa wòlé kan pẹ̀lú kinní kan orí ẹ̀ bá ti yí. Sunday kúrò bẹ́ẹ̀. Sunday ṣì máa kúrò bẹ́ẹ̀. Àwọn objective ti gbá yá. Ó ṣì. Èyí.